Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ó ti wá di 2011. Governor wa Isiaq Abiola Ajimobi. Wọ́n ti dolóògbé. The best governor to our NURTW. Ẹni. Is the best governor to the NURTW. Bíbáwo. A ní gbàgbé ẹ̀ láíláí. He came as the governor for your state. Ó wá lóun kọ́kọ́ gbẹ́sẹ̀ lẹ́gbẹ́ wa. Àwọn náà tún gbẹ́sẹ̀ lé. Torí bá wàhálà Sàlàkó Eléwé ọmọ àti Mukaila Auxiliary àti Alhaji Toki ó bá ńlẹ̀. Ó wá ní òun gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ wa ńgbà yẹn fúngbà díẹ̀. Ó ní àwọn ó pè wá kí ni ń dá wàhálà lẹ̀ láàrin yín. That is why mo sì pé is the best governor. Tí ẹ̀mí fi ń sọnù nílùú. Tẹ́mi fi ń sọnù nílùú. Ó lóun ò fẹ́rú ẹ̀ mọ́ ní tòun. Àwọn jẹ́ kó yé wa wípé àwọn ò lágbára láti pa ẹgbẹ́ wa mọ́lẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n òun ó pè wá kí ló ń dá wàhálà lẹ̀ láàrin wa. Ṣé bí àtijọ́ àti mú yín náà ni? Àwọn ò tó ẹgbẹ́ yín fún yín ni. Ìgbà tán dẹ̀ fẹ́ tó gómìnà ò bá wa tó ẹgbẹ́ wa. Ó ránṣẹ́ pé president wa ni. Ta ni Alhaji Najimdeen Yasin. Ó ránṣẹ́ pé ká bá wọn ní secretariat kí lẹ ń fẹ́ lórí ẹgbẹ́ yín. Àwọn ìjọba àwọn òun ò fẹ́ wàhálà kankan o. Ẹ tó ẹgbẹ́ yín. Àti Abuja náà ti wá tó ẹgbẹ́ wa fún wa. Àwọn olówó à ń bẹ nígbà tán tó já wọn. Thank you very much. Nígbà yẹn lọ́hùn wọ́n ní bàbá wa Alhaji Lateef Toki Akisola Ajimobi ní bàbá ẹ lọ sinmi ẹ ti dàgbà ṣùgbọ́n àwọn fún yín ní ààyè láti jẹ́ pé kó jẹ́ pẹ́yìn lè fa àyàn kalẹ̀. Alhaji Toki wá fa Alhaji Taofeek Oyèrìndé Fẹ́lẹ́ wọ́n wá fa kalẹ̀. Tí bàwọn èèyàn mọ̀ sí Fẹ́lẹ́. Láwọn èèyàn mọ̀ sí Fẹ́lẹ́. Toki ló fa Fẹ́lẹ́ kalẹ̀. So ìgbà tí wọ́n ti fa Fẹ́lẹ́ kalẹ̀ most of all my seniors tó jókòó ń bí ṣe tẹ́mi bá sọ pé senior mi làwọn èèyàn ẹ má jẹ́ kí n sọ ti Fẹ́lẹ́ ọ̀nà wa tún jìn síra wa. So àwọn bàbá ìwà wò wípé ó dà sí Fẹ́lẹ́ ní Toki ó fà kalẹ̀ ẹ jẹ́ gbowó support ẹ̀ kálàfẹ́ ò lè ṣe kíní ó lè jọba àfẹ́ wàhálà mọ̀ bọ́ sí wàhálà wa bá ti ṣẹlẹ̀ kò common kó jẹ́ pé àwa tá a jẹ́ union gangan ní jàǹbá máa ń ṣe àwọn aráàlú ní jàǹbá máa ń ṣe àwọn èèyàn wa jókòó wọn ronú àwọn àgbàlagbà tán sì tún ń bẹ ní jókòó lénìí kí ló dé NURTW lónìí NURTW lọ́la. Àmàdá àǹtí gbogbo ẹ̀ àwọn tí ò dá kan mọ̀ ní ó forí kó. ní ó forí kó àfẹ́rú ẹ̀ mọ̀nú ẹgbẹ́ wa. Ajimobi wa pé president wa Alhaji Najimdeen Yasin wọ́n wá tó ẹgbẹ́ yẹn fún wa. Nígbà yẹn mo wá di first vice state chairman. Mo tún wá control Akínyẹlé yẹn padà again ṣàkóso ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ni. Mo tún wá control Akínyẹlé yẹn padà. Mo jẹ́ branch chairman lẹ́lẹ́kẹta ní Akínyẹlé ní 2011 to 2015. Mo wá jẹ́ first vice chairman fún Alhaji Taofeek Oyèrìndé Fẹ́lẹ́. Ní ọdún mẹ́rin àkọ́kọ́ Fẹ́lẹ́ èyí gbọ́dọ̀ sọ wípé NURTW ń bẹ láàrin ìlú. Nípa bí àlàáfíà ṣe jọba tí ò sí wàhálà kankan pẹ̀lú ìsọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn àgbàlagbà pé àfẹ́ wàhálà mọ́. So tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin ara wa dípò ká máa búra wa orí ẹ̀fọ́ orí ẹ̀yà á pera wa sínú ilé ni á dẹ̀ yanjú ẹ̀ ìwọ dúró báyìí ìwọ dúró báyìí ìwọ dúró báyìí. Ọlọ́run dẹ̀ fún Fẹ́lẹ́ sí ní ọdún mẹ́rin yẹn. Ó tún wá padà sí ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín torí pé ó ṣe dáadáa. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ tún ní. Ìwọ náà ni kó tún máa bá lọ. Ẹni tó jẹ́ deputy ńgbà yẹn ó jáde láyé. Ṣẹ̀kún mo sọ pé mi ni first vice. Bẹ́ẹ̀ni. N tó fi wá dẹ̀ sọ pé in the absence of the state chairman the deputy state chairman should move to the city. Tí ó bá sí deputy mọ́ first vice ló máa move síbẹ̀ bó fi wá ṣe sọ nìyẹn. Tí vice vice ó bá sí ńlé mọ́ a máa ní tó vice bíi mẹ́ta. Bá ṣe máa ń sún nìyẹn. Ẹ̀rọ nígbà tí mo fẹ́ introduce àwọn èèyàn mo introduce vice ju treasurer lọ. Bẹ́ẹ̀ni. So mo sún from the first vice to the deputy state chairman lábẹ́ Fẹ́lẹ́. Àwa jọ ṣèjọba yẹn títẹ́ ní Fẹ́lẹ́ tó fi wá sí òpin. Ìgbà tí gọ́fúnà wa Ajimobi tọdún mẹ́jọ ẹ̀ pé ọdún mẹ́jọ Fẹ́lẹ́ náà pé NURTW wà peaceful àlàáfíà wà nílùú eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ. Ṣùgbọ́n gọ́fúnà tó dé padà tó gbàjọba lọ́wọ́ Ajimobi òun gọ́vnà wa tó wà lóde lónìí gọ́vnà Ṣèyí Mákindé. ká tó débẹ̀. Yes sir. Pàtẹ́mi ṣe ìwádìí mo rí pé lára ẹni tó ṣe ìjọba pẹ̀lú Alhaji Lateef Sàlàkó Eléwé ọmọngbà yẹn auxiliary ní 2011
ẹgbẹ́ sọ pé bóyá kan lọ rọ́ọ̀kù kí ló ṣẹlẹ̀ kí ló. thank you. fa ẹ rí i pé mo sọ fún yín pé wọ́n dìtẹ̀ gbàjọba ni Auxiliary ní gbogbo ìgbà yẹn kò ń sọ ọmọ ẹgbẹ́ URTW mọ́ wọ́n ti expel ẹ̀ from Abuja due to some àwọn ìwà tí ò bá ẹgbẹ́ mu. ìbá o. ṣe rí ẹ má jẹ́ kí n lọ lórí ibẹ̀ yẹn nítorí pé condition tó wà lẹ́nìí ṣe ń gẹ́tì mi agbọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. bí àtẹ̀yàn kàn mọ́ ẹ̀ṣẹ̀ èèyàn. ní omi ìfẹ́ lọ lórí ẹ̀ but it's an expelled member of NURTW títí di bá ṣe ń sọ lónìí títí di ilẹ̀ tó mọ́ lónìí. ṣé láti òkè ni àbí ní state? látòkè ni wọ́n ti expel ẹ̀. Okay. So it's an expelled member of NURTW. Okay, yeah. So tí Alhaji Fẹ́lẹ́. So ẹ rí i pé mo ti Sàlàkó àti Auxiliary ó ti kọjá lọ kí Fẹ́lẹ́ ó tó dé gbogbo gba Alhaji Sàlàkó Auxiliary ìlú yìí ò rọgbọ kò rọgbọ rárá ṣùgbọ́n nígbà tí Ajímọ̀bí dé ó ní mo sọ fún yín yẹn tá a tó ẹgbẹ́ wa tí Fẹ́lẹ́ yìí merge as the state chairman ìgbà yẹn àlàáfíà ti wà a dẹ̀ lo àlàáfíà yẹn fojúṣe ọdún 8 tó jẹ́ pé kódà kò sọ́mọ ẹgbẹ́ tínú rẹ̀ ó máa dùn kò sẹ́mi ẹgbẹ́ tí ó wà lálàáfíà gbogbo aládẹ ń jẹ táàmù. èmi fẹ́ béèrè wọn ká tó sáré lọ láàrin ìfẹ́ kẹfẹ́ bá mi fìdí ẹ̀ múlẹ̀ tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ kẹ́ sọ ní ìgbà tí àwọn ní àwọn àsìkò tí àwọn jàgídíjàgan nípa ìjọba tàbí nípa àwọn ọmọ ẹgbẹ́ yín tó le kankan gbà yẹn ẹ̀sùn wọn kan gbà yẹn ẹni ilé ẹjọ́ ni gómìnà Rasheed Adéwọlú Ládọjà lóòótọ́ fi gbára wọn padà ṣùgbọ́n fídíò kan máa ń circulate gbà yẹn níbi tá a ti rí ìkan lára àmọ́ bóyá àwọn èèyàn láwọn ọmọ ẹgbẹ́ yín ni bóyá kẹ́yìn bá wa confam ẹ̀ Alhaji Lateef Eleomo tán àwọn náà lu gavel ní House of Assembly gbà yẹn tó yọ wọ́n. ṣe rí àníyàn náà mi ní lè sọ̀rọ̀ lọ lórí ẹ̀ ṣe rí bọ̀ ṣáwọn ni. àwọn ọ̀rọ̀ kan bẹ tó ju ẹnu orú wa lọ. Okay. Ṣe mọ̀ pé nígbà yẹn lọ́hùn bàbá wa Adédùbú ṣe pé ògúnnágbòǹgbònú ẹgbẹ́ olóṣèlú ni bàbá wa Rasheed Ládọjà àwọn jẹ́ gómìnà so ohun tó tẹ̀lé láàrin wọn gbà náà òun kálukú ló ń wá ìjọ agbára náà jọ fi hàn ra wọn nígbà yẹn bẹ́ẹ̀ Sàlàkọ́ ló lùkì nígbà yẹn àbó nǹkan èmi tiẹ̀ mọ̀ tí mo fẹ́ jẹ́ kẹ́ ìyànnà náà. ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ nígbà yẹn láàrin Ládọjà àtàdédùbú ni kì í ṣe láàrin kì í ṣe pé èyí kàn jẹ́ bí irinṣẹ́ lásán ni nílò lára tí. kò sí ní tó kà wá union bẹ́ẹ̀ gbà yẹn. ní national jẹ́ ká wo national ní national NURTW national ibo lẹ́yìn fìsì lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí àrẹ́pẹ́ ní olúlé ẹgbẹ́ yín l'Àbújá alága tẹ́lẹ̀ wọ́n lọ bẹ̀ ṣé ẹ̀yin àti àjọṣepọ̀ wà tó gúnmọ́ wà láàrin ẹ̀yin àti MC Olúọmọ. ẹ ṣe gan ṣe ẹ̀rí pé mo ṣe ń bá yín sọ̀rọ̀ bọ́ látàárọ̀ ẹ̀rí pé mo sọ pé mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀rí pé amòfin ni àwa táwa wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí n tó fi bá dẹ̀ sọ làwa máa tẹ̀lé. MC Olúọmọ is not the president of NURTW according to the constitution of. ẹ sọ authoritatively. Authoritatively, yes. He's an illegal president. Nobody voted for him. Yànnà náà. Baruwa is the national president of NURTW. Baruwa ó ti lò ọdún 4 àkọ́kọ́. Ẹ kò sọ fún yín pé we have right to use 2 tenure. Second tenure Baruwa tẹ́ bá jẹ́ president wa tẹ́ fẹ́ so tenure àkọ́kọ́ tó bá di tẹ́ bá ti lò ọdún 3 ọdún kan tó kù tẹ́ máa lò tó fi máa pọ́dún 4 lẹ fi máa arrange lẹ fi máa ṣe election ẹ fi máa ṣe process bí ìjọba tó ń bọ̀ ní in the next your 4 years ìjọba míì tó máa wọlé ẹ̀yin lẹ máa ṣe processing rẹ̀ bó ti jẹ́ pé bàbá wa Tinubu òun ló ń ṣe processing bí ìjọba míì ó ṣe wáyé báwa náà ṣe bí NURTW ṣe rí ni ẹ̀ because we are not state ẹ̀rí pé wọ́n ní National Union of Road Transport wọn ò pè wá ní state national wọn ò sọ bẹ́ẹ̀ National Union of Road Transport Workers headquarter wà l'Abuja. Baruwa ni president ìgbà tó kù ọdún kan tí ìjọba tó ń ṣe lọ́wọ́ máa kó gbá sílé according to the constitution gbogbo òfin ni ó dẹ̀ bẹ̀rẹ̀ processing tí n bá fẹ́ bá dupò nígbà yẹn màá jáde síta pé èmi náà fẹ́ ṣe president mo rò pé gẹ́ẹ̀tì mi nísìn and then nígbà yẹn à ń sọ̀nù president wa ni Southwest ń bí ni president wà
ọmọ Ògùn state dẹ̀ ní Bàrúwá ṣẹpọ̀ ọmọ south west ní ló fi dìbò wọlé ní first 10 years ìgbà tí ó dẹ̀ kọdún kan ó dẹ̀ bẹ̀rẹ̀ processing báwo la ṣe máa sáà kejì ó dẹ̀ gbé kinní ilẹ̀ whoever tó bá mọ̀ pé òun fẹ́ contest pẹ̀lú òun ní south west ń bí kó jáde I'm in position láti sọ pé mo fẹ́ ṣe president mi ò jáde tó bá wù mí this MC Olúọmọ during the time tá ń sọ̀rọ̀ yìí he was in park managing system in Lagos by then tó ti fa ID card national union tó ti fa ya tó lòun ò ṣe national union mọ́ sẹ́ni tí ò sí nípa ẹ̀ ní union só lè mọ bá wa mọ nǹkan tá à ń ṣe àdẹ́sẹ̀ election àárín odù mẹ́sàn-án a máa ṣe oríṣiríṣi meeting national delegate conference náà kíní kan oríṣiríṣi meeting a máa gbé káàkiri gbogbo Nàìjíríà ni a lọ Kánò lọ ṣe meeting a ṣe l'Óṣogbo a ṣe ní Naibawa Nasarawa a ṣe ní everywhere kó tó di pé a wá ṣe election tí Bàrúwá dẹ̀ emerge for the second term. ṣé wọ́n á búra fún wọn? A búra fún now. I'm also a part of executive. Mo gbapò tí national trustee èmi àti state chairman nù Èkìtì lájọ contest. Ẹ̀yin dẹ̀ wọlé. Mo dẹ̀ wọlé. A dẹ̀ búra a lọ ṣe búra ní Nasarawa. Bàrúwá dẹ̀ wọlé a búra fún agbádá láwọ̀ a búra níjọ́ Friday ká dẹ̀ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ Monday. The former national president wa Alhaji Najimudeen Yasin gbogbo wàhálà tá ń fà náà ẹgbẹ́ ATW lónìí lókè òun ló wà nídìí ẹ̀. Dìbàwọ̀. Ẹ ṣe òun ló lọ gbé àgbẹ̀dẹ dìde wípé kágbẹ̀dẹ lọ overthrow office àárọ̀ Monday tó yẹ ká lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́fíìsì làgbẹ̀dẹ lọ overthrow office. Tàlàgbẹ̀dẹ. Alhaji Tajudeen Badiru former state chairman of Lagos State tó náà dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn national officer lábẹ́ Bàrúwá kọ̀dẹ̀ gbápò tí wọ́n fẹ́ contest pẹ̀lú Bàrúwá. Báwo ló ṣe wá rọrùn fáwọn tí wọ́n dìbò láti. Ara nǹkan tá à ń sọ náà nìyẹn pé legality ọ̀pọ̀ ní legality. Kí náà báwo náà ṣe achieve ẹ̀ ṣé wọ́n kó àwọn ọlọ́pàá wọ́n lẹ́yìn tẹ́ dìbò wọlé kúrò ńbẹ̀ ni àbí báwo. ṣe ń pé òṣèlú wọ́n lọ parọ́ mọ́ Bàrúwá wọ́n lọ gbé àwọn kan dìde ní fílà wípé Bàrúwá ò kì í ṣe APC whereas Bàrúwá is APC. Ṣé dandan ní kí Bàrúwá jẹ́ APC? Ṣé dandan kó jẹ́ APC ni? Èmi ń béèrè ni o. Bó ṣe rí nìyẹn náà bẹ́ẹ̀ ṣe ń béèrè náà ló yẹ kó rí náà ṣùgbọ́n already ẹni tán ní kì í wá sí APC gangan wá ni. Àwa tá à ń sọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ òṣèlú ò jẹ́ ká ń tọrọ wa ń sọ lọ́wọ́lọ́wọ́ Ọ̀yọ́ state kò yẹ ká lè sọ wípé ẹgbẹ́ báyìí lè fi sí o. Ṣùgbọ́n kálukú ló mọ ẹgbẹ́ tó fi sí. Bàbá tí a ní fi sí bí kan tí ń gbẹ ẹgbẹ́ kan dé tó gba ìjẹ lẹ́nu wa fọ́dún méje tí ó gbé yẹn wá ń kú dànù tí gbogbo wa táwa kọ́lọ̀ má jẹ́ ká tọrọ jẹ ṣé lẹ́yìn dẹ́rù palẹ̀ irú ẹgbẹ́ yẹn láwàá lọ ẹ sọ fún mi ṣé irú ẹgbẹ́ yẹn lá lọ ṣe ọdún méje kéèyàn dẹ̀ mọ̀ wẹ́yìn wò irú ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n gan tó bẹ̀ àpá wọn lọ́mọ àpá Ṣèyí Mákindé lọ́mọ àṣọ pé kó má ṣe ìjọba rẹ̀ ẹ̀pá gómìnà Ṣèyí Mákindé ẹ̀kọ́ rẹ̀ tì nílẹ̀ ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé àpá wọn lọ́mọ náà àdẹ̀bà election wọn jẹ́ àdẹ̀ nìkan má ṣe ìjọba wọn irú ẹ̀ṣẹ̀ wo gangan lẹ́yìn RCW wá ṣẹ̀wọ̀n fódìdí ọdún méje. Àwọn náà ń gbọ́ báyìí. Àkọ́ máa gbọ́ náà lọ́dá o ṣé tó ń pawó allocation tó ń pawó gáràjì mọ́ allocation ìjọba ni. Ṣé ẹ ń bi gómìnà lọ́rọ̀ yẹn léèrè ọ̀rọ̀. Mo wí náà ni o ẹ̀yin náà wò náà ẹ wọ́rú sùúrù ta ní yìí ẹ̀yin gangan tẹ́ jẹ́ oníròyìn ọdún méje ẹ̀yin gan eré tiwa ẹ fún wa ní mark fọdún méje tí nǹkan kan rẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tá sì ń bá yí náà. Ẹ yẹ kí n fẹ́ kẹ́ bá mi yànnà náà kẹ́ bá mi tàn wọ́n lẹ́sìn kankan nílùú yìí náà la wà
nígbà ayé gómìnà Ajímọ̀bí. Yes, of course. Wọ́n gbìyànjú láti ṣe àwọn garages, ìkan wà ní new garage nígbà yẹn. Bẹ́ẹ̀ni, gbogbo ara wọn dáadáa tí bàbá yẹn ṣe fún wa yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn ò lọ bẹ̀. Ṣùgbọ́n nísìnyí garages tí àwọn gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ṣe, ẹ jẹ́ ká yọ tẹ̀gàn kúrò. Níwò ròdù bíi téèyàn bá ń wa mọ́tò kọjá ń bẹ̀ ńgbà náà. Mo ń gbọ́ yín. Báwo náà ṣe rí ṣe yìí náà lẹ parapọ̀ lẹ fi bá wọn ṣe tó fi ṣàṣeyọrí bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ tiwa, wọ́n ti gbàjọba lọ́wọ́ wa, wọn ò lè pè wá. Tán bá pè wá, ẹni ìjọba tó bá fẹ́ ṣe nǹkan kan tó máa jẹ mọ́ onímọ́tò láti even látàyè bàbá Lam, even látàyè bàbá Kọ́lápọ̀ Ìṣọ̀lá, wọ́n máa ń invite àwọn olórí ẹgbẹ́ URTW, wọ́n sọ pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí o, àwa náà máa fún wọn ní, àwọn ọ̀gá máa fún wọn ní ìmọ̀ràn. Ṣé lórí ilé ìtàn ṣe yìí èmi ò mọ nǹkan kan lórí ẹ̀, mi ò lè sọ pé ìbéèrè kan ló sọ sí mi níkùn sí. Torí pé àwọn ò mọ̀ ń pa rẹ̀, wọn ò dẹ̀ pè wá sí. Àwọn onímọ́tò la dẹ̀ ní gáràjì, àwa la lò. So wọn ò dẹ̀ pè wá, so kí ni mo fẹ́ sọ lórí ẹ̀? Ìbéèrè kan sọ sí mi níkùn sí. Yes. Tẹ́lẹ̀ à ń wò pé bóyá torí pé Alhaji Lamidi Mukaila táwọn èèyàn wọn ti auxiliary wọn láwọn làwọn ṣiṣẹ́ fún wọn. Alhaji Lamidi Mukaila auxiliary ò sí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn. Ìtọ́lẹ́ni tó wà níbi park management system yẹn. So kò tẹ́mi fẹ́ sọ ni pé ó súnmọ́ kó mọ̀ jẹ́ pé bóyá gómìnà náà nídìí kan pàtàkì kan tán fi ṣe but bóyá tí wọ́n ti sọ síta bóyá tẹ bá rawọ́ ẹ̀bẹ̀ wọn sí wọn tẹ gbìyànjú àti lọ bá wọn ó súnmọ́ kán wò ó. Èmi kàn wò pé kò ń ṣe bóyá torí Alhaji Mukaila auxiliary ni wọ́n ṣe. Ẹjẹ́ tó sọ kíní kan fún yín tẹ̀ tó gbọ́. Ìgbà tán fẹ́ dìbò ẹlẹ́ẹ̀kejì tán wọlé yìí, èmi àti gómìnà jọ sọ̀rọ̀ báyìí, ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé a jọ sọ̀rọ̀ báyìí lórí fóònù tí wọ́n ní ká support àwọn ní 2023 tán tún ṣe lọ́wọ́ yìí. Wọ́n bá mi sọ̀rọ̀ báyìí ní àtẹ́sẹ́lẹ́nsì a jọ sọ̀rọ̀, wọ́n pè mí through ẹnìkan, mi fẹ́ dárúkọ ẹnìyẹn. Wọ́n dẹ̀ promise nígbà yẹn wípé ká support àwọn pé àwọn máa correct àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá lọ. Inú gbogbo wa dẹ̀ tó dùn. Bá a ṣe tún síkò lẹ́yìn ẹni tá a rò pé a dìbò fún nìyẹn, a tún lọ dìbò fún ẹ má jẹun sí eléyìn. My consent ọlá pé o talẹ̀ náà tẹ rò pé ẹ fẹ́ dìbò fún gbà náà. Ẹ má wọrí. Ó dà ẹ máa gbọ́ sà olóòtú tí n bá gbóúnjẹ àárọ̀ lẹ́nu yín tí mo gbà tọ̀sán tí mo gbà talẹ́, ṣé mo lè sọ pé mo bímọ kẹwàá jókòó ń bí ọlọ́mọ mi ṣé wà bẹ́ẹ̀? Kò ní fẹ́ rọrùn. Kò ní rọrùn náà bọ́ tí n bá bẹ̀ yìí tí n bá ní gbogbo àṣẹ tí mo ṣe sí yín màá ṣàtúnṣe lórí ẹ̀, mo bímọ o, mo fẹ́ kẹwàá yẹ mi sí sẹ́ẹ̀ ní wá. Gẹ́gẹ́ bí ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ọmọlúàbí sẹ́ẹ̀ ní wá. Bó ṣe rí nù. Gọ́fúnà bá mi sọ̀rọ̀ báyìí fúnra ara wọn, gọ́fúnà Ṣèyí Mákindé bá mi sọ̀rọ̀ fúnra ara wọn. Pé kájọ ṣe léyìí, kájọ dìbò wọlé. Ṣé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ NURTW. Mo dẹ̀ pé organizing wa, mo dẹ̀ pé gbogbo àwọn ọ̀gá mi jọ. Excellence pè mí o, kìí ṣe pé mo pè wọ́n, àwọn náà wà bẹ́ẹ̀ ìjọ tí wọ́n pè mí. Torí bí kan la wa ẹnìkan ló pè wá fún wọn. Ẹnìkan mi fẹ́ dárúkọ ló pè mí pé èjì ògbà fẹ́ rí yín. Mo dẹ̀ káwọn ọ̀gá mi lẹ́yìn adẹ̀ lọ. Ẹni ẹ̀dẹ̀ bá mi sọ̀rọ̀ pé àwọn fẹ́ ká ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé. Mo ní láíláí kò sí ń tọ́jọ́ nǹkan ẹni ẹni ẹ gbọ́dọ̀ ṣe ni. Kò sí kìnnìkan. Ẹ sì lè kọ̀rọ̀ sẹ́ni yẹn lẹ́nu. Ẹni ẹ̀dẹ̀ pè wọ́n dẹ̀ gbé fóònù fún mi, wọ́n dẹ̀ gbé fún mi. Àti gbọ́dọ̀ kọ̀rọ̀ sẹ́ni yẹn lẹ́nu. Ẹni yẹn tí mo tún sọ tán bá tún gbọ́ lẹ́ni, Ọlọ́run máa lékún kàrámà wọn. Èèyàn pàtàkì ni wọ́n láàrin ìlú Ìbàdàn. Wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀, adẹ̀jọ sọ̀rọ̀. Èmi àtàwọn ọ̀gá mi adẹ̀wà bí àwa jókòó, kí la fẹ́ ṣe báyìí? Gómìnà sọ fún yín pé wọ́n náà máa correct gbogbo kíní ẹ̀pọ̀n máa dá wa padà. Adẹ̀ ní organizing tó dáa. Ó yá, mú fóònù ẹ̀yìn sí, la bá ń pe gbogbo Òkè Ògùn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́. Ibi tá a fẹ́ lọ tẹ́lẹ̀ o, àlọ́ bẹ̀ mọ́ o. Bí ìlà tó ń lọ o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kíní kan dẹ̀ ń bẹnu ẹgbẹ́ tẹ́ ń wò yìí. Tá a bá pè ń Ìbàdàn lónìí, àwọn tó wà l'Ógbómọ̀ṣọ́, pé ń tá a fẹ́ nìyí o, wọ́n ń ṣe lọ náà ni. Àìjára wáyàn, ọ̀pá kan só lẹ́yìn URTW. Ti fi dàgbà màálù. Àkàrẹ́ rẹ̀ tí ó sọ wípé, ọ̀gá, ṣé nǹkan ó sì ṣe ń yìí? Ṣé àti jẹ wáyé ò ní jẹ wá mọ́? Wọn ò béèrè kọjá yẹn. A dẹ̀ sọ fún pé, gómìnà wọn lọ́lá jùlọ Ṣèyí Mákindé o, ó ti ṣàdéhùn fún apó òun ó dàṣẹ́ wá padà fún wa o. Lóòótọ́, nígbà tán dẹ̀ wọlé lóòótọ́.
tẹ́ bá gbọ́ngbà yẹn wọ́n ṣe rédíò program kan fún ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ó dà pé bóyá bíi 2 hours program ni media chat gbogbo àwọn yẹn ṣe ń bi wọ́n léèrè ọ̀rọ̀ tó nígbà tí program yẹn fẹ́ come to an end fúnra gọ́vnà ló sọ wípé question kan bẹ tó yẹ kẹ́ ẹ bi mí léèrè tẹ́ ẹ bi mí léèrè gómìnà náà ọmọ ìgbọ́n tá à ń sọ yìí wọ́n wá bi wọ́n léèrè wọ́n ní kí ni nǹkan ọ̀hún gómìnà ní àwọn 80% àwọn URTW ni wọ́n dìbò fún mi inú gbogbo wa ló dùn ẹni tó mú mi ń jọ náà nígbà tí ẹ̀ jẹ àmàlà àti iyán ni kò ju bí ijọ́ kẹta rẹ̀ lọ ní náà kan bá tún lo agbára náà bá pè wá sí government house bí kíní tó ṣe dàrú nù lẹ́lẹ́kejì àmì ẹni tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ òun nù ọlọ́nu ọmọ Ìbàdàn ní mí ọmọ Ìbàdàn ní gbogbo àwọn tẹ́ ń wò yìí kí ló dé kí la ṣe gan ẹ̀dẹ̀ wá gbàjẹ́ lẹ́nu wa fọ́dí ọdún 7 àwọn èèyàn ti kú tán gan tẹ́bí ẹnìkan bá dẹ̀ kú nínú fámílì kan ẹwú ya àwọn èèyàn tádànwò kan kí la wá ṣe ìbádá o kí gómìnà owó wá ṣe kan tí wọ́n bá tiẹ̀ fẹ́ tí wọ́n bá fẹ́ padà kan wo ti pé ilé ẹjọ́ ti pàṣẹ. ṣé ti rí Olúbàdàn nípa ọ̀rọ̀ yẹn pé àwọn ni bàbá fún. àti rí Olúbàdàn ẹni tí Olúbàdàn gan ti rí wọn àbí ọ̀tàn tó rá mọ́ rojọ́ gẹ́gẹ́ sí ń wò wáyé ẹni tó ní ìlú gan àti lọ́rí judgment yẹn àti á fún gbogbo èèyàn káàkiri pé bá abẹ gómìnà a tún ti gbàdájọ́ àfẹ́ wàhálà àfẹ́ kórúkọ tán protect yẹn àfẹ́ kórúkọ yẹn yóò bàjẹ́ again jìsí náà àti ìrì gómìnà wọn ti sọ̀rọ̀ bàbá yìí náà ẹ̀yin náà bá ń kéde ẹ̀ bá ń bẹ̀ wọ́n kí wọ́n dákun o. gómìnà náà lẹ ti ń sọ tán gbọ́ ẹ̀ kí wọ́n dákun o kí wọ́n dá ẹgbẹ́ URTW padà kò sáà ní mi rí nǹkan kan tá a ṣe tó lè kọ́ líváì pé kéèyàn dẹ̀ gbọ́njẹ lẹ́nu èèyàn fún jíjọ ọdún 7 ẹ̀tàn torí ẹ̀gbọ́njẹ lẹ́nu wa náà nígbà yẹn bọ̀tẹ̀ mẹ́jà lọ sọ́nà. ẹ mọ́ tí ẹ fẹ́ béèrè náà nígbà tí mi àti yín sọ̀rọ̀ ní ká tó bọ́ sórí ètò ẹ ní pé ẹgbẹ́ yìí pẹ́ tó bá dalẹ̀ rẹ̀. ilẹ̀ ó dáa ṣẹ́rí ẹgbẹ́ yìí àwọn èèyàn ọmọ ní o ó kọjá kémi àti yín ká máa yára wa ní bléèdì kémi ó lá ẹ̀jẹ̀ yín kẹ́yìn ó lá tèmi tẹ́ ẹ bá ti lè jẹ nínú ẹgbẹ́ yìí tẹ́ ẹ mu nínú ẹ̀ tẹ́ ẹ bá ti lè dalẹ̀ ẹgbẹ́ yìí ó lè pé ó lè yá ni o wàhálà ilẹ̀ ó dùn nítàn èmi ò ní sọ̀rọ̀ jù bá ń lọ. gbogbo àwọn tí wọ́n ti da ẹgbẹ́ yìí tẹ́lẹ̀. ó ti àwọn àgbàlagbà gan tán da ẹgbẹ́ yìí wọn ò gúnlé ayọ̀ wọn ò sọ̀kalẹ̀ ayọ̀. tí èèyàn bá ga tó kò kọ́ tó bá dalẹ̀ ẹgbẹ́ yìí bó ṣe ga tó náà ni ó ṣe wálẹ̀ ó ń dùn mí fún àwọn ọmọ tán pera wọn ní tí wọ́n jẹ́ káàkiri báyìí tẹ́ pé wọ́n àmọ́ wọn nínú nǹkan kan míì tó kọjá NURTW wọ́n wá fẹ́ ti primary 1 wọ́n fẹ́ graduate wọ́n fẹ́ gba bí double àbí triple promotion eléyìí wà nílé olóṣèlú Alhaji Alẹ́sì kan wà nílé bàbá mi Akẹ́nàwó ìkan lọ jókòó sílé Bòròrò ètí ń jókòó ilé Alhaji Bello náà jókòó bẹ́ẹ̀ wọ́n ń pera àwọn làwọn ó ṣe chairman tí Bòròrò bá ti wọlé àwọn làwọn ó ṣe chairman tálẹ́sì bá ti wọlé àwọn làwọn ó ṣe chairman tákẹ́nàwó bá wọlé ẹ̀dùnà kí náà ń fẹ́ gbẹ́ ìpè náà sí wọn mọ̀ pé gbẹ́ yìí ti kọjá lẹ́bù táwọn ń rò yẹn ni sẹ́rù wọn yẹn tó wá jẹ́ pé wọ́n kọ́lé wọ́n ń gun mọ́tò lórúkọ NURTW ni wàhálà wá dé bá NURTW wà dúró sí ilé NURTW yẹn mọ́ wà wọ́n náà báwo ni a ṣe jàjàgbara tẹ́gbẹ́ yẹn ó fi padà wà ń pera yín lólóṣèlú ń káàkiri èmi ọmọ àwọn ọ̀nà ọlọ́run. ṣó ní nǹkan mi tẹ̀tún fẹ́ bí a ká fi káàdì ètò ilẹ̀. ẹ bá nìkan mi tẹ̀tún fi mílèrè mo wà ní déédéé o bó tí ọba ti sí mọ́ ní tí mo fẹ́ sọ kọ́lọ́ má jẹ́ ká sọ àsọgbẹ̀yìn gbogbo wa di ọlọ́run ní wa ọlọ́run má kánjú pa wá báyìí àárẹ̀ tí ò ní gbógun kò ní ṣe ẹ̀yin èèyàn mi. àwọn tẹ́ ń wò yìí níwọ̀nba àwọn tó ń tá a rí pè ní o àwọn tó ti wọ́n náà ti jẹ lọ wọ́n ti lọ kálá bá pe Ọ̀yọ́ àpè Ṣakí àpò Ògbómọ̀ṣọ́ ni ẹ̀bá mọ̀ ẹ̀tàwọ́ àwọn tí wọ́n rówó wọkọ̀ wá bí ni ẹlòmíì òrówó tí ó fi jẹun ìyàwó ẹlòmíì ti lọ ayíhun náà tó gómìnà wo kán ti ẹ̀wẹ̀ yìí wo náà. ṣé tí gọ́vnà lè ní sí tán bá tẹ̀lé ká má sọ pé nǹkan tẹ́yìn fẹ́ tán bá tẹ̀lé nǹkan tí ilé ẹjọ́ sọ ẹ̀yin àti wọn kò tún. kò sí jàmọ́ àdúpẹ́ lọ́wọ́ wọn ni a tún lọ́dọ̀ balẹ̀ kí wọ́n gan pé ẹ ṣeun wá o wàhálà àgbàgbé gbogbo ohun tán ti ṣe sí wa sẹ́yìn
á tún lọ kí wọn á dúpẹ́ lọ́wọ́ wọn ṣe tán because ẹni Ọlọ́run bá ti gbéga sí nǹkan téèyàn fẹ́ ṣe. kò sí téèyàn fẹ́ ṣe ṣùgbọ́n kò ní sáláì mọ́mọ́ dùn wá lẹ́kọ̀ọ́kan náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara níwọ̀n bá action tẹ́lí tí mò ń lò yẹn ìnira yẹn pọ̀ gan ó ní iye bọ́ọ̀sì tí mo ní gbogbo ẹ̀ mo ti tà tán bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀gá tẹ̀ ń wé tó rà ní nǹkan kan míì tá ń tà à ń rọkọ̀ ní ọkọ̀ àwọn iná ẹ̀dẹ̀ ni nígbà bá gbọ́kọ̀ bíi 5 tá a bá sanwó ẹ̀ tán ó di tiwa nìyẹn àdìwà ń retí láti 2015 yóò fi wálẹ̀ lónìí yóò fi wálẹ̀ lọ́la ojú kan náà sáà ní gbogbo ẹ̀ wá takú sí àti wọ́n ń lọ ilé ẹjọ́ ṣé bí gbà táwọn náà wọlé ní 2019 àbí kí náà wọlé tí wọ́n ní wọn wọlé ṣé bí ilé ẹjọ́ ló pàṣẹ pàà náà wọlé káà náà ọjọ́ kan tẹ̀lé òfin ilé ẹjọ́ o ẹ̀yin ilé ìbò lẹ́dẹ̀ sọ pé court is the hope of common man torí ẹni tí ó jẹ́ nǹkan kan lágbára kankan ilé ẹjọ́ náà ni ọ̀rẹ́ kí gómìnà òjò kan tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ kan fi ẹgbẹ́ wálẹ̀ already àṣẹ ti wá tí ilé ẹjọ́ ti sọ wípé àṣẹ tí wọ́n pa pé àwọn ti kó àṣẹ bẹ̀tà ó fẹ́ tẹ̀lé yẹn a tún wá ń fẹ́ látẹnu wọn náà gẹ́gẹ́ bí bàbá toró ní bàbá fún gbogbo Ọ̀yọ́ state lónìí tí wọ́n bá tán lè yẹn jẹ́ lókùn